púpọ̀ pé Jésù fẹ́ mi. Jésù fẹ́ mi. Jésù fẹ́ mi. Mo yọ̀ púpọ̀ pé Jésù fẹ́ mi. Jésù fẹ́ àní mi. Mo yọ̀ púpọ̀ pé Jésù fẹ́ mi. Jésù fẹ́ mi. Jésù fẹ́ mi. Mo yọ̀ púpọ̀ pé Jésù fẹ́ mi. Jésù fẹ́ àní mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Elédùmarè olólùfẹ́ jùlọ, ọba tó fẹ́ wa, ó ní ìwọ ló kọ́kọ́ fẹ́ wa. Ó dẹ̀ dúpẹ́ nítorí ìfẹ́ rẹ lórí wa, nítorí oore ọ̀fẹ́ rẹ, Ọlọ́run tó ń fojú rere wò wá. Olúwa tẹ́wọ́ gbọpẹ́ wa, Olúwa tẹ́wọ́ gbàyìn wa. Ọba tó ń pa wá mọ́, tó sọ gbogbo ète òkùnkùn di asán. Ọlọ́run ọba tí à ń ké pè tó dẹ̀ ń gbóhùn àdúrà wa. Olúwa tẹ́wọ́ gbọpẹ́ wa, tẹ́wọ́ gbàyìn wa. Olúwa Ọlọ́run Elédùmarè, tá bá rí ibikíbi tá tí wàá gbà dẹ́ṣẹ̀ sí, ẹ jọ̀ọ́ dáríjì. Olúwa dáríjì wa. Olúwa dáríjì wa. Olúwa dáríjì wa. Wọ́n á bẹ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ̀mí mímọ́ gbàkóso ayé wa. Jésù Kristi nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tú wa sílẹ̀, dá wa nídè. Ní gbogbo inú ìdè tá à ń bẹ nínú rẹ̀, Olúwa lọ́ọ́lọ́ lónìí tú wa sílẹ̀, dá wa nídè. Olúwa má jẹ́ ká wá ọ lásán. Olúwa jẹ́ ká rí ọ. Gbé ìyàlẹ́nu ṣe ní ayé wa, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Praise the living Jesus. Inú mi dùn púpọ̀ lónìí pé ọjọ́ ìsinmi òní, Jésù Kristi ti jíǹde, kò sí nínú ibojì. Èní jẹ́ ọjọ́ tí a máa ṣe àṣekágbá àkòrí tí a ti ń bá bọ̀ láti ọ̀sẹ̀ tó kọjá. Mo mọ̀ pé a ò gbàgbé pé gẹ́gẹ́ bí àkòrí kọ̀ọ̀kan ṣe máa ń rí, a máa ń pín sí ìsọ̀rí méjì. Ìsọ̀rí kìíní, òun ni a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá. Ní Sunday òní, a máa ṣe ìsọ̀rí kejì. Ẹ má gbàgbé pé àkòrí náà ó kà báyìí wípé Ọlọ́run ṣàkóso nípasẹ̀ Gídíónì àti Jẹ́fítà. Ní ọ̀sẹ̀ tó kọjá a sọ nípa Gídíónì, bí Ọlọ́run ṣe lò takuntakun, bí Ọlọ́run ṣe gbé dìde akọni ènìyàn. Tá bá wo àkọsórí wa, ó ní Olúwa sì wò ó sì wí pé lọ nínú agbára rẹ yìí, kí ìwọ kí o sì gba Ísírẹ́lì là kúrò lọ́wọ́ Mídíánì, èmi kọ́ á rán ọ bí. Mídíánì jẹ́ ìlú tí ó pọ́n Ísírẹ́lì lójú lọ́pọ̀lọpọ̀. Tí n bá ní pé kí n wò ó, kí n fún wọn lórúkọ, màá pè wọ́n ní ogun amúnilẹ́rú. Wọ́n kó Ísírẹ́lì lẹ́rú, wọ́n fìyà jẹ wọ́n, kò sí nǹkan tí wọ́n ò ṣe. Lára àwọn kan tó ń ṣe tí Bíbélì ta ní àkọsílẹ̀ rẹ̀, àwọn èèyàn wọ̀nyí bọ́n ṣe ní ìwà ìkà tó, ìwà èṣù ń gbénu wọn gidi. Wọ́n máa fi àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀ láti lọ ṣiṣẹ́ wọn, láti lọ dáko, láti ṣe iṣẹ́ ọ̀sìn. Ìgbà tó bá di àkókò, ìgbà tó bá yẹ kí Ísírẹ́lì kó kó èrè oko, ìgbà yẹn làwọn èèyàn yìí máa wá, wọ́n á dé bí eṣúṣú, wọ́n á dé bí soldier ant, wọ́n á dẹ̀ pa gbogbo nǹkan tí Ísírẹ́lì ṣe láti ọjọ́ wọ̀nyí, wọ́n á dẹ̀ pa gbogbo ẹ̀rún, wọ́n á dẹ̀ sọ Ísírẹ́lì di ẹ̀dùn arinlẹ̀. Mo gbàdúrà lórúkọ Jésù, àní di ẹ̀dùn arinlẹ̀. Ó dé ìpele, ó dé ibi tó jẹ́ pé àwọn ọmọ Ísírẹ́lì tó bẹ̀rẹ̀ sí ń ké pe Ọlọ́run, tó bẹ̀rẹ̀ sí ń sọkún. Olúwa wá dìde láti gbé olùrànlọ́wọ́ dìde, ẹni tí a ń pè ní Gídíónì. Ọlọ́run dẹ̀ fi agbára ẹ̀ wọ̀n, nítorí nípasẹ̀ jagunjagun ọdúnrún péré 300 soldiers, Ọlọ́run dẹ̀ lò láti lè mú ìṣẹ́gun bá Ísírẹ́lì, láti lè fi bí ọwọ́ agbára ẹ̀ ṣe tó. Praise the Lord. Praise the living Jesus. Mo dẹ̀ mọ̀ dájú pé a rí àwọn ẹ̀kọ́ púpọ̀ kọ́ nínú ẹ̀kọ́ ìṣàkóso Gídíónì gẹ́gẹ́ bí olórí
ìlú Ísírẹ́lì, a rí àwọn àṣìṣe tí ó dé ní àwọn tá a ṣiṣẹ́ lé lórí ní ọ̀sẹ̀ tó kọjá. Ó dá mi lójú wípé àwa náà ti ra dẹ̀ àti yẹra wa wò, àti ṣe àwọn àtúnṣe níbi tí káwa náà ti ṣe àtúnṣe ohun tó lù ọba ní ká ṣe àní lọ tọ́jú bọ̀. A dẹ̀ gbàdúrà lórúkọ Jésù, ewu ìgbà rọrùn kò ní wo wá. Mo gbàdúrà lórúkọ Jésù, ewu ìgbà rọrùn kò ní wo mí lórúkọ Jésù Olúwa wa, àmín. Lónìí a máa bọ́ sí ìsọ̀rí kejì, èyí tí ó dá lórí ìtàn nípa Jẹ́fítà. Jẹ́fítà, mo mọ̀ pé ìtàn tó ṣeéṣe tó jẹ́ pé ẹ máa ti kà rí ni, nítorí ó jẹ́ kan nínú ìtàn nínú Bíbélì tó jẹ́ gbajúgbajà tí kò sẹ́ni tí kò fẹ́ mọ̀. A dẹ̀ rí ohun tó ṣẹlẹ̀ sí arákùnrin tá à ń pè ní Jẹ́fítà. Lótìtọ́ àbí, ṣùgbọ́n ipasẹ̀ ẹni tó gbà wáyé, ẹ̀gbọ́n ẹ̀ ló ń gbé kiri. Ìṣe ló bẹ̀rẹ̀ sí ń wò, ọmọ aṣẹ́wó ni, ọ̀nù nípa ṣágà, ìyẹn bàmá rẹ̀. Ẹ̀dẹ̀ mọ̀ pa aṣẹ́wó kò lè máa sọ pé òun lóyún fẹ́yàn, ṣùgbọ́n Ọlọ́run lọ́nà àná tó gbé iṣẹ́ ẹ̀ yọ, aṣẹ́wó bá lóyún. Ṣùgbọ́n gbà tó máa bímọ náà, wọ́n pè ní Jẹ́fítà. Ṣùgbọ́n àwọn èèyàn kò sí àwọn nǹkan tán ìrẹ́kúrẹ́ tán fèrè lára tán. Ó wá di ẹni tí ó jẹ́ ìsáǹsà. Bí èdè Yorùbá yẹ sọ, èèyàn tó já mọ́ nǹkan kan, ó di èèyàn yẹpẹrẹ, ó di èèyàn tí ó ń rí fín, tí kò tẹ̀ lè sọ wípé ipò báyìí ni ipò òun ní àwùjọ. Ṣùgbọ́n a dẹ̀ wá rí bí Ọlọ́run ṣe náwó agbára rẹ̀ láti lè lo èèyàn tó já mọ́ nǹkan kan tó fi dábìrà. Ní ìmọ̀ èrèdí tí mo fi ń sọ èyí, nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà ló wà ní irúpò tí Jẹ́fítà wà. Tẹ́lómi tí ń wò pé ayé tẹ̀ ti sóhun, talẹ̀ ń ṣẹ̀. Ṣẹ́ni tó jẹ́ wípé nígbà tí wọ́n bí, nígbà tó máa gbọ́ ìtàn ẹni tó bí, ó gbọ́ pé màmá òun ó máa ń ṣe báwọn Yorùbá ṣe máa ń sọ, gbèyàn tí mi fẹ́ lò pé èèyàn pé wèrè ló bí, àná alágọ̀nà, àná ọmọ wèrè ló ń bọ̀ yẹn. Yìí kò tẹ̀ máa ṣeré lọ́ntì ẹ̀, kó kẹ̀ máa rí àwọn ọ̀rẹ́ àbí àwọn ará àdúgbò tọ́kẹ́ ń rẹ́rìn, á máa rè bí ọ̀rọ̀ òun ló ń sọ. Ojú àgbà ojú títì lọ́tún lósì. Bí ọ̀rọ̀ Jẹ́fítà náà ṣe rí ni. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà ló wà tó yẹ pé ó níṣòro kan àbí èkejì tó ń fara rán, tí kò tẹ̀lé báyàn sọ, tó ń dà lọ́kàn rú nígbà gbogbo. Mo fẹ́ fi dá lójú pé èèyàn kan wà tó fẹ́ràn rẹ̀, Jésù Kristi. Òun tẹ́wọ́ gbà ẹ́ nígbà táwọn èèyàn kankan ò tẹ̀ fẹ́ ọ. Irú èèyàn báyìí ni Jẹ́fítà. Olúwa sì gbé dìde, ògo Ọlọ́run sì tàn nínú ayé rẹ̀. Òun náà bá Ọlọ́run ṣèlérí, ó sì mú ẹ̀jẹ̀ rẹ̀ ṣẹ. Ọlọ́run sì náwó agbára nínú ayé rẹ̀. Ẹ jẹ́ kí a wò gẹ́gẹ́ bí ìwé ìkẹ́kọ̀ọ́ wa ṣe gbé jáde, ìwé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa. Ó ní Jẹ́fítà, ọkùnrin tó ń pa ọ̀rọ̀ rẹ̀ mọ́. Ìkan nínú àmúyẹ pàtàkì tàrí nípa ìgbé ayé Jẹ́fítà, ó jẹ́ èèyàn tó ń pa ọ̀rọ̀ rẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́ rẹ̀ sì jẹ́ bẹ́ẹ̀ kọ́. A máa rí ìtàn rẹ̀ nínú ìwé àwọn onídàájọ́ orí 11 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 40. Ìwé àwọn onídàájọ́ orí 11 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 40. That is Judges chapter 11, 1 to 40. Judges chapter 11, 1 to 40. Àti a máa tún rí nínú ìwé onídàájọ́ orí 12 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 7. Ìwé onídàájọ́ orí 12 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 7. Judges chapter 12, 1 to 7. Ó ṣàṣeyọrí, ó mú ẹ̀jẹ̀ rẹ̀ ṣẹ. Nígbà náà ni ẹ̀mí Olúwa bà lé Jẹ́fítà. Òun sì kọjá Gíládì àti Mánásè. Ó sì kọjá Mispa ti Gíládì, àti láti Mispa ti Gíládì ó sì kọjá lọ sọ́dọ̀ àwọn ọmọ Ámónì. Tá bá wo point 1, wọ́n ní láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 8. Ọlọ́run fìyà jẹ Ísírẹ́lì fún ìpẹ̀yìndà wọn. Èrèdí tí Ámónì fi bẹ̀rẹ̀ sí ń gbógun tó tún fi ń rọ́wọ́ mú lórí Ísírẹ́lì
nítorí pé àwọn Ísírẹ́lì ti tún pẹ̀yìn dà, wọ́n ti tún kọ Ọlọ́run sílẹ̀, ìfẹ́ wọn sí Ọlọ́run ó ti tún tutù. Agbára tí ìfẹ́ wa yóò fi máa gbóná fún Ọlọ́run lónìí, ẹ̀mí mọ́ á gbé wọ̀ wá. Wọ́n ní àánú rẹ̀ wá fara wọn ní àánú Ọlọ́run nígbà táwọn èèyàn tún ké pè. Jẹ́fítà ni ọkùnrin ẹni tí ó rí yẹn tí Ọlọ́run tó wá yàn. Yíyàn tí Gíláàdì yan Jẹ́fítà jẹ́ ìfẹ́ Ọlọ́run, bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ ọmọ panṣágà obìnrin. Ṣẹ́gun mo ti sọ lẹ́ẹ̀kan, aṣẹ́wó ni màmá ẹ̀. Àtẹ̀ ní fi ṣe pé ibi tó ti jáde wá, Ọlọ́run ni onípinnu náà. Kí nìdí tí kò fi kú sí àárín àwọn aláìwúlò? Ọlọ́run kò ní ohunkóhun ṣe pẹ̀lú ìpìlẹ̀ rẹ̀. Ẹ bá wo ìpìlẹ̀ rẹ̀, a rí pé ó ní Kéleg. Ẹni tó dẹ̀ ti sáńlé ìsáǹsà, ó ti lọ sáárín àwọn aláìwúlò. Bí abẹ́ bíríìjì ló ń gbé, òun àtàwọn jàǹdùkú wọ́n ṣà ń ṣe oríṣiríṣi. Ṣùgbọ́n Ọlọ́run tó bá máa ṣiṣẹ́ tirẹ̀, òun ò tẹ̀ wo bí tó ti bí ìpìlẹ̀ òun ní fi ṣe, òun á ṣe kíni, á sì náwó agbára rẹ̀. Wọ́n ní pé tó bá jẹ́ pé wọ́n ní tí if not pé Ọlọ́run ó rí lè fẹ́ lò ní, kò bá ti kú sáárín àwọn èèyàn tó wúlò. Ẹ ṣáà mọ ọgbà wọn tó ń pè ní outcast. Nígbà tó bá lọ ń sùn abẹ́ bridge tó di pọ́n náà jalè níbì kan, police aka yọ síbẹ̀ lójijì ní gbúrágágágágágá, ibi tí mi ti ń sá wọn lè yìnbọn. Kò sẹ́ tó fẹ́ jà fún ẹ̀tọ́ wọn, alẹ́ tó mọ̀ wọ́n rí, wọ́n tó bá tẹ̀ tí wọ́n máa ń sá fún wọn ni. Ọlọ́run kò ní ohunkóhun ṣe pẹ̀lú ìpìlẹ̀ rẹ̀ bí wọ́n bá ṣe tán fún. Ọlọ́run kò mọ ọmọ àlè kankan tí kò pe ara rẹ̀ bẹ́ẹ̀. Mi ì mọ̀ rèdí tí ọ̀rọ̀ yìí fi ń wá. Bóyá lára àwọn èèyàn tó ń wò mí nílé ni, ó ṣe ṣe bóyá Olúwa tẹ̀ ti gbé iṣẹ́ ẹlẹ́ lọ́wọ́ láti ẹ̀ ti ṣiṣẹ́ lórí àwọn ìsáǹsà àwọn èèyàn tó wúlò láwùjọ. Ó dẹ̀ jẹ́ pé ìwọ náà tẹ̀ wà lábẹ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí, oríra ẹ bẹ́ẹ̀, ayé gan ti sùn wọ̀. Mo fẹ́ kó di mímọ̀ fún ọ lónìí pé Ọlọ́run fẹ́ràn rẹ. Ọlọ́run tó gbé Jẹ́fítà dìde, tó fi ògo rẹ̀ hàn lára rẹ̀, yóò dáhùn sọ̀rọ̀ tìwọ náà. Ìwọ náà ògo ayé á rí, àwọn èèyàn sì gbólúwa ga nípasẹ̀ rẹ̀. Point 2, ọ̀nà ẹsẹ̀ 9. Tí Olúwa bá sì fi wọ́n fún mi. Ẹ máa wo èdè tí Jẹ́fítà lò nígbà táwọn àwọn àgbààgbà ilé Ísírẹ́lì wá bá pé a rí pé ìwọ ló máa lè kájú ogun tó ń dojúkọ wá láti ọ̀dọ̀ àwọn Ámónì. Wọ́n wá tó Olúwa bá ti fi àwọn èèyàn ilé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí ìlérí tí wọ́n ṣe fún póun ló máa ṣe olórí ilẹ̀ Ísírẹ́lì. Òun náà dẹ̀ mọ̀ pé Olúwa lẹni tó ń fúnyàn ní agbára tó múni ṣe àṣeyọrí. Praise the Lord. Wọ́n ní Jẹ́fítà bí ó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ ìsáǹsà, ó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ ọmọ ọ̀tá, ó jẹ́ ọmọ ọ̀ráìsà. Wọ́n ní ó ní Ọlọ́run ní àárín gbùngbùn ọkọ̀ rẹ̀. Ọlọ́run fẹ́ràn irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ọlọ́run ṣe kí ni? Ó fẹ́ràn irú àwọn èèyàn bẹ́ẹ̀. Láì wo ti ìpìlẹ̀ wọn, ìlọ́wọ́sí àtọ̀run wá fún ní ìgboyà. Praise the Lord. Wọ́n fún wa ní Romans 8:31. Wọ́n ní ìjẹ́ kí ni àwọ̀ wá sì wí sí nǹkan wọ̀nyí? Bí Ọlọ́run bá wà fún wa, ta ni yóò kọ ojú ìjà sí wa? Ọ̀rọ̀ ìmọ́kànlélẹ̀ tó lọ́wọ́ bá ti wà fún wa, kò sí ẹnìkan tó lè kọjú ìjà sí wa. When with God is a majority. Now, point 3. Wọ́n ní láti ẹsẹ̀ 21 sí 23. Ísírẹ́lì kò gba ilẹ̀ àwọn ará Ámónì. Ọlọ́run ni ó gbà fún wọn níwọ̀n bí ó ti jẹ́ pé tirẹ̀ ní ayé. Praise the Lord. Ẹ bá ka ìtàn yẹn dáradára. Ìṣèlú àwọn Ámónì wọ́n ń gbẹ́sùn dìde pé ilẹ̀ tí Ísírẹ́lì wà yẹn, àwọn gangan làwọn ní ilẹ̀ náà. Òun ló fi fà tó fẹ́ fi máa gbógun dìde. Ọlọ́run tó gbé Jẹ́fítà dìde láti ṣẹ́gun wọn. Tí wọ́n bá dẹ̀ ká dáradára,
a rí pé ó dàbí kí àwọn kan wà tí a lè pè ní ìlú A ó gbógun ti ìlú B, ìlú A borí ìlú B, ìlú B tí wọ́n borí kó jẹ́ ilẹ̀ Ámónì, A dẹ̀ ló borí ìlú B. Ísírẹ́lì ń lọ jẹ́jẹ́ rẹ̀, ìlú A tó borí Ámónì ó tún wá ṣe kíni, ó tún wá borí, ó tún wá gbógun ti Ísírẹ́lì, ṣùgbọ́n Ọlọ́run fún Ísírẹ́lì ní ìṣẹ́gun, ó borí A. Ẹ dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí nǹkan bí ogun, gẹ́gẹ́ bí òfin ogun ṣe lọ, wọn láti gba gbogbo, kò ṣe wípé dàtí pé tá bá wò Ọlọ́run ló fún wọn ní ilẹ̀ yìí. Tí a bá ka Exodus 19 verse 15 tó fún wa, orin Dávidi 24 verse 1, orin Dávidi 15 verse 12, àṣàyẹ wò díẹ̀díẹ̀. Exodus 19 verse 5, ìjẹ́ nísìnyí bí ẹ̀yin bá fẹ́ gba, tí ẹ̀yin bá fẹ́ tẹ́ gbọ́ ohùn mi gbọ́ nítòótọ́, tí ẹ ó sì pa májẹ̀mú mi mọ́, nígbà náà ni ẹ̀yin yóò jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ, nítorí gbogbo ayé ni ti èmi. Náà Ọlọ́run ló ń bá wọn sọ̀rọ̀ pé ọba ti gbọ́ ti tòun, ó máa jẹ́ ìṣúra fún Ọlọ́run ju gbogbo ènìyàn lọ. Praise the Lord. Orin Dávidi 24 verse 1, èyí tá a mọ̀ dáadáa, ó ní t'Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀. Orin Dávidi 50 verse 12, ó ní bí ebi ń pa mí, èmi kì yóò sọ fún ọ, nítorí pé ayé ni ti èmi àti ẹ̀kún inú rẹ̀. So Olúwa ló ní, nǹkan tó bá dẹ̀hùn ló máa ṣe, ó ní àṣẹ lórí rẹ̀. So òun ló fún àwọn ọmọ Ísírẹ́lì. Point 4 ẹsẹ̀ 28, ẹ̀mí Ọlọ́run bà lé Jẹ́fítà, Ọlọ́run yàn ó sì fún ní ẹ̀mí títayọ. Wọ́n wá ní ká wo Daniel 6 verse 3, èyí sì tún mú ní ìgboyà sí àti jẹ́ ọlọ́gbọ́n sí, kódà ju àwọn ọmọọba àti àwọn ọba búburú lọ. Wọ́n fún wa ní Joshua chapter 1 6 and 7, orin Dávidi 76 verse 12. Náà tá bá wò dáradára níbí báyìí, wọ́n ní ẹ̀mí Ọlọ́run bà lé Jẹ́fítà nítorí pé Ọlọ́run yàn, Ọlọ́run sì fún ní ẹ̀mí títayọ. Nígbà tá bá wo Daniel yẹn, wọ́n ń sọ nípa bí Ọlọ́run ṣe fi ẹ̀mí títayọ dá Daniel lọ́lá. Tá bá dẹ̀ ká, àárín àwọn Hébérù mẹ́ta yẹn, Ṣédrákì, Méṣákì àti Ábẹ́dínígò, wọ́n ní pé wọ́n sì dára, wọ́n náwà ju àwọn ẹgbẹ́ wọn lọ. Mo dẹ̀ á gbà ládùúrà lónìí, Ọlọ́run títayọ, ẹ̀mí mímọ́, ẹ̀mí títayọ, Ọlọ́run á fi fún wa lónìí. Mo gbàdúrà pé ọ̀rọ̀ wa, èrò wa, ìṣe wa, ìwà wa á jẹ́ ti ọgbọ́n, á jẹ́ ti òye, á jẹ́ ti ìmọ̀, á jẹ́ ìtẹ́ ìmọ̀ ń darí, á sì fà wá wọnú ire lọ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tá bá wo Joshua chapter 1 from verse 6 and 7, yìí ń sọ nípa ọ̀rọ̀ tí Ọlọ́run sọ tó yẹ ń bá Joshua sọ̀rọ̀. Ó ní ṣe gírí tó sì mú àyà le, nítorí tí ìwọ ni ó pín ilẹ̀ náà fún àwọn ènìyàn yìí, ilẹ̀ tí mo ti búra fún àwọn bàbá wọn láti fi fún wọn. Tá bá wo Joshua, ó jẹ́ jagunjagun, ṣùgbọ́n náà ni pé kò ṣe gírí mọ́ ọkàn lé, má ṣe bí kíní, nítorí ìwọ ló máa ṣe kíni, ó máa pín ilẹ̀ fún wọn tí mo ti búra. Ó tún wá ní ṣáṣe gírí, ìyẹn verse 7, Olúwa tún sọ fún, ó ní kí o sì mú àyà rẹ le gidigidi, kí ìwọ kó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo òfin tí Mósè ránṣẹ́ mi ti pa láṣẹ fún wọn. Má ṣe yà kúrò nínú rẹ̀ sí ọ̀tún tàbí sí òsì, kí ó lè dára fún ọ níbikíbi tí ìwọ bá lọ. Mo gbàdúrà ẹni tó máa mú ẹ wọ bí ògo rẹ̀ ní orúkọ Jésù, gbogbo gìdáàbù tí ń bẹ níwájú rẹ̀, mo ló lànà dànù. Mo gbàdúrà àti wọ bí ògo rẹ̀ kò ní nira mọ́, àṣẹ ìrọ̀rùn láti ṣe eré kó bà lé mi àti ìwọ náà lórúkọ Jésù Olúwa wa. Olúwa wa ń bá Joshua sọ̀rọ̀ bó ṣe lè mú àwọn èèyàn ìwọlẹ̀ lérí wọn, bó ṣe máa lè fún wọn ní ẹ̀tọ́ wọn. Ó ní kó ṣe gírí, má jáyà, nítorí Olúwa ṣe kí ni, Olúwa wà pẹ̀lú rẹ̀. Tá bá tẹ̀síwájú point 5, Jẹ́fítà sì jẹ́ ẹ̀jẹ́ sí Olúwa. Èyí jẹ́ ìtẹ̀síwájú ìfarajìn ọ̀nà rẹ̀ sí Ọlọ́run nínú àdúrà. Wọ́n fún Matthew 6:9-13. Ó ṣàfihàn ọpẹ́ rẹ̀ sí Ọlọ́run nípa mímú ẹ̀jẹ̀ rẹ̀ ṣẹ pẹ̀lú bí ó ti nira tó. Na orin David 76 verse 11, òyìnbó ní wàásù orí 5 from verse 5. Tí a bá wò dáradára, Jẹ́fítà ọba jẹ́jẹ́ fún Ọlọ́run.
ó dẹ̀ mú ẹ̀jẹ̀ rẹ̀ ṣẹ̀ bó tilẹ̀ pẹ́ ẹ̀jẹ̀ yẹn ó nira. Then tá a bá ń wo gẹ́gẹ́ bí Jésù ṣe kọ́ wa gẹ́gẹ́ bí àdúrà Olúwa, ó kọ́ wa bí èèyàn ṣe láti gbàdúrà. Bàbá tí ń bẹ ní ọ̀run, ó jẹ́ kó di mímọ̀ fún wa pé bàbá mi ni. Ó lè fún lórúkọ bàbá mi, dad. Mo jẹ́rìí kan náà bàbá ní Olúwa. And my daddy says there is somebody here. Daddy tẹ̀ tó wá personalize Ọlọ́run pátápátá. Yes, Jésù kọ́ wa bẹ́ẹ̀, bàbá tí ń bẹ ní ọ̀run. Ó lè pe ní popsi. Náà ó ní ká bọ̀ forúkọ rẹ̀ kí ìjọba rẹ̀ dé. Náà ó kọ́ wa ní ọgbọ́n ọ̀nà tí èèyàn fi lè gbàdúrà. Jẹ́ pé ìfẹ́ tí ẹ dẹ̀la láti ṣe ní ayé bó ti ń ṣe ní ọ̀run. Ó wá ní kó má fọ̀n wá sínú ìdẹwò, gbà á lọ bìlísì. Nǹkan tó bá ti mú kéèyàn ṣubú sínú ìdẹwò, èèyàn ti gbọ́ràn séṣù lẹ́nu nìyẹn. Will of God ó ní ìfẹ́ Ọlọ́run. Will of Satan ó ní temptation. Tí èèyàn bá ti gbà á, èèyàn ti ṣe kí ni? Èèyàn ó ti wà lábẹ́ bìlísì ni. Orúkọ mìíràn tí èṣù tún jẹ́ ní bìlísì. Mo gbàdúrà pé a ní di ti èṣù. Ẹni yóò jẹ́jẹ́, ó dẹ̀ mú ẹ̀jẹ̀ rẹ̀ ṣẹ. Náà máa fẹ́ kàkà Oníwàásù chapter 5 from verse 4 and 5. Nígbà tí wọ́n bá jẹ́jẹ́ fún Ọlọ́run, má ṣe dúró pẹ́. That is, mú ẹ̀jẹ̀ rẹ̀ ṣẹ. Ṣẹ́ lé lórí kíákíá. Mo fẹ́ ká bọ́ sí B part. Ọdún 6 jíjẹ́ adarí aláṣeyọrí. Wọ́n sọ nípa Jẹ́fítà, ó fi ọdún 6 ó fi ṣe adarí aláṣeyọrí. Mo gbàdúrà látòní lọ a máa ṣàṣeyọrí. Ó ní Jẹ́fítà sì ṣe ìdájọ́ Ísírẹ́lì ní ọdún 6. Jẹ́fítà ará Gíleádì sì kú, a sì sin sí ọ̀kan nínú àwọn ìlú Gíleádì. Point 1. Wọ́n ní ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹta. Ìyẹn ní ìwé Onídàájọ́ chapter 12 from verse 1 to 7. Wọ́n ní àwọn ọkùnrin onígbéraga àti onílara Éfrémù pé Jẹ́fítà níjà, ẹni tó fi ìrẹ̀lẹ̀ so ìṣẹ́gun rẹ̀ mọ́ Olúwa tí ń ṣe fún ara rẹ̀. Wọ́n ní ká wo ìwé Òwe 11 verse 2, ìwé Òwe 16 verse 18. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ènìyàn rẹ̀ rí gẹ́gẹ́ bí onígboyà àti alágbára, agbára Olúwa ní agbára rẹ̀. Ó ṣeéṣe tó jẹ́ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ ṣaláì fààyè gba àwọn ará Éfrémù láti darapọ̀ mọ́ kí gbogbo ògo bá lè jẹ́ tirẹ̀ lẹ́kan. That is hallelujah. Àwọn èèyàn yìí wọ́n bá dẹ̀ gbógun ti Jẹ́fítà. Ṣebí ńgbà tí èèyàn dẹ̀dẹ̀ tó lọ sójú ogun tó dé, kí lẹ̀ ká ṣe yẹ kẹ́ bá yọ̀. Nọ́mbà bẹ̀rẹ̀ sí kẹ́gàn, nọ́mbà gbógun tì. Ṣùgbọ́n Ọlọ́run ó fojú wọn gbolẹ̀. Ó ní pé mi mọ òwe lọ títí, ṣùgbọ́n tó bá fojú àná wò kù pé ẹbọra alábọ láṣọ, wọ́n lè bí ojú àwọn fojú àtijọ́ wò. Point 2. Tolúwa bá sì point 2 ẹsẹ̀ 4 to 6. Ọlọ́run ni ó ń ṣiṣẹ́. Ó torí àwọn ará Éfrémù bá fún Jẹ́fítà àti àwọn ọkùnrin Gíleádì. A gbọ́dọ̀ rí ṣíṣẹ́gun wọn gẹ́gẹ́ bí ìwà òdodo Ọlọ́run. Ó sàn ẹ̀san ìgbéraga, ẹlẹ́yàmẹ̀yà, bíba nǹkan jẹ́ pẹ̀lú iná, ìpẹ̀gàn fún wọn. Dẹ́kun sísọ pé rákà. Dẹ́kun sísọ pé rákà. Pípe ènìyàn ní aṣiwèrè. Ọlọ́run á máa wo agbéraga ní òkèèrè. Ṣé ráwọn èèyàn yìí wọ́n bá rí ẹni tó ń ṣe dáadáa, ìṣe lọ́ máa rí àríwísí. Wọ́n máa wá mistake ẹ̀ tó bá jẹ́ kan nínú àwọn tó ń ṣe irú nǹkan wọ̀nyí. Dẹ́kun iṣẹ́ bẹ́ẹ̀. Ẹni yìí ti ṣiṣẹ́ Olúwa, ògo náà ti tàn ayé ẹ̀, ó yẹ kán bá yan Ọlọ́run ni. Ìṣe lọ́bẹ̀ sí ń wá bọ́n ṣe máa gbé ṣubú, ṣùgbọ́n Ọlọ́run dojú wọn bolẹ̀. Gbogbo àwọn ọ̀tá náà tó ń wá bó ṣe máa ṣubú, gbogbo ẹ̀wọ̀n tí wọ́n dẹ sílẹ̀, àwọn fúnra lọ́ọ́ máa kó wọnú ẹ̀ lórúkọ Jésù Kristi. Náà ẹ jẹ́ ká wo point 3. Yahweh fún Jẹ́fítà ní àǹfààní láti ṣèdájọ́ Ísírẹ́lì fún ọdún 6. Ọdún 6 jíjẹ́ alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run jẹ́ ọdún 6 ìṣẹ́gun, àṣeyọrí àtàwọn ìbùkún ńlá. Ó wá ní ìbáṣepọ̀ tímọ́tímọ́ pẹ̀lú rẹ̀ bí? Do you have cordial relationship with God? Ṣọ́lọ́run mọ̀ mí. Ṣé mò ń fẹ́ láti ṣèfẹ́ ẹ̀sìn? Ṣé mò ń fẹ́ láti dàbí Jésù? Oore ọ̀fẹ́ láti lè ṣèfẹ́ Ọlọ́run lọ́nà tó máa jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Agbára àti oore ọ̀fẹ́ náà Olúwa gbé wọ̀ wá.
mo ní gbà á lórúkọ Jésù Kristi. Ó ní rántí pé òun ni olùṣẹ̀san fún àwọn tó farabalẹ̀ wá, ìyẹn Hébérù orí 11 ẹsẹ̀ 6. Ó ní láìsí gbàgbọ́ kò sẹ́ni tó lè wu Ọlọ́run. Ìgbàgbọ́ pẹ̀lú nǹkan tí èèyàn fi ń wu Ọlọ́run. Láìsí gbàgbọ́ kò ń ṣe lipstick, kò ń ṣe pancake tó ń ṣe, kò ń ṣe aṣọ tí èèyàn ń wọ̀ ni èèyàn fi ń wu Ọlọ́run. Ṣùgbọ́n ìgbàgbọ́ tí èèyàn ní òun ló máa attract Ọlọ́run séèyàn. Láìsí gbàgbọ́ kò sẹ́ni tí ó lè wu Ọlọ́run. Oore ọ̀fẹ́ tá máa fi ní ìgbàgbọ́ pípé Ọlọ́run fi fún wa. Ó ní ẹ jẹ́ kí a ṣe àwọn iṣẹ́ adarí wa gẹ́gẹ́ bí a ṣe fi fún wa. Oore ọ̀fẹ́ tọ́lọ́run fi fún wa ẹ má jẹ́ ká ṣì lò. Ẹ jẹ́ ká rìn ní pípé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìṣe ti kọ́ wa. Ó ní tá a bá wo àwọn nǹkan tá a rí kan bẹ́ẹ̀, ó ní Ọlọ́run máa ń la ọ̀nà rẹ̀ láàrin àwọn ènìyàn láti mú àwọn èròǹgbà rẹ̀ ṣẹ. Ó ń sọ aláìlera di alágbára. Nígbà tí ọkùnrin Jẹ́fítà yìí tó ń la gbogbo ìṣòro yìí kọjá lọ́tùn sósì, kò mọ̀ wípé Ọlọ́run ó ń pèsè ẹ̀ sílẹ̀ nítorí ohun tó ń bọ̀ wá jẹ́ lọ́la ni. Wọ́n ní kòkò tó bá máa jẹta ìdí àkọ́kọ́ gbóná. Gbogbo tó ń là kọjá lónìí nítorí ògo tó ń bọ̀ lọ́jọ́ iwájú ni. Mo dẹ̀ gbàdúrà wípé ògo á dé, gbogbo ogun ògo dé ẹ̀mí pin lónìí. Mo ní gbogbo ogun náà kó wọlẹ̀ lórúkọ Jésù. Point 2, kò sí ọmọ àlè lọ́dọ̀ Olúwa o, àyàfi àwọn tí wọ́n bá mọ̀ọ́mọ̀ ya ara wọn nípa kúrò lọ́dọ̀ rẹ̀. Tó bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀, a ti fún ọ lágbára láti di ọmọ Ọlọ́run. Ó ń ṣe ẹrú mọ́, ó ní ọ̀rẹ́ mi nẹ̀yìn ń ṣe. Kò sí ọmọ àlè lọ́dọ̀ Olúwa àfi tó bá kàn mọ̀ọ́mọ̀ ya ara rẹ̀ nípa. Ṣàkókò ní fún ọ láti fi aya rẹ fún Jésù Kristi, láti gba Ọlọ́run gbọ́. Jésù Kristi Ọlọ́run pè ẹ́, ó fẹ́ràn rẹ. Ìfẹ́ Ọlọ́run, Bíbélì ní pé Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè bá ní ìyè àìnípẹ̀kun. A gbé Ọlọ́run ga fún ìparí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi tuntun ni. Mo dẹ̀ fẹ́ fi àkókò yìí bẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń wò mí nílé. Mo fẹ́ kẹ́ bá mi like ẹ̀ nínú YouTube yẹn, ẹ bá mi subscribe ìdàtísí tó dàbí ago ìgbàlà tá máa ń lò, red bell yẹn, press ẹ̀. It's free of charge for notification reason. So nígbà tí a bá tún ṣe irú àwọn fídíò báyìí, ẹ lè máa wà pre-informed. Then mo fẹ́ kẹ́ bá mi like ẹ̀. Olúwa túbọ̀ máa ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Oore ọ̀fẹ́ láti fẹ́ràn wọ Ọlọ́run, láti lè ṣèfẹ́ rẹ gẹ́gẹ́ bí o ti fẹ́ gangan. Agbára torí ọ̀fẹ́ náà Olúwa gbé wọ̀ wá. Ó agbára torí ọ̀fẹ́ náà Olúwa gbé wọ̀ wá. Agbára torí ọ̀fẹ́ náà Olúwa gbé wọ̀ wá. Olúwa má ṣe jẹ́ a kọ̀ ọ́ sílẹ̀. Olúwa má ṣe jẹ́ a dìdàkudà. Olúwa má ṣe jẹ́ ká kọ̀ ọ́ sílẹ̀. Mímọ́ má dágbére fún wa. Olúwa wà pẹ̀lú wa. Ó ṣe nítorí pé ti gbọ́. Mo dẹ̀ gbàdúrà gbogbo àwọn tó ń ṣàìsàn, Olúwa wò wọ́n sàn. Gbogbo ogun tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, Olúwa gbẹ́sẹ̀ lé. Lórúkọ Jésù mo ní kó má ṣe gbérí mọ́. Torí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Thank you, Jesus.